ìyàwó dùn lọ́ṣìngín. Priscilla Arẹwa ọmọ Iyabọ Òjó ti mú ọkọ wálé o. bí wọ́n bá ń béèrè pé ta ni ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, kódà bí wọn ò bá ju méjì péré lọ, gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa tí ọ̀rọ̀ dá lẹ́nu rẹ̀ nì Iyabọ Òjó àti ọmọbìnrin rẹ̀ Priscilla yóò wà lára wọn. èyí kò ṣẹ̀yìn bí orí ẹ̀rọ ayélujára ṣe ń hó ṣọ̀ṣọ̀ fún oríire ńlá kan tó wọlé tọ̀ Iyabọ Òjó lọ́sẹ̀ tá a wà yìí. ọmọ rẹ̀ Priscilla ló mú ọkọ wálé, ó wá fojú àfẹ́sọ́nà rẹ̀ ọ̀gbẹ́ni Juma Jux hàn, wọ́n sì ṣe mọ̀mí-mọ̀ fẹ́rẹ́fẹ́. Iyabọ Òjó gba ọmọkùnrin náà wọlé, tọkọtaya ọ̀la náà sì ń dunnú bí wọ́n ṣe ń wo ọjọ́ ìgbéyàwó wọn lọ́ọ̀kan. ṣe bí iná ń jó lóko, màjàlá ní ṣòfófó. láti bí ọjọ́ mélòó kan ni àwọn olólùfẹ́ òṣèrébìnrin náà àti àwọn tí wọ́n ń tẹ̀lé ọmọbìnrin arẹwà rẹ̀ ọ̀hún lórí ìkànnì ayélujára ti ń fura, tí wọ́n sì ń wo ṣàkún gbogbo bí nǹkan ṣe ń lọ, pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ ìfẹ́ àti fọ́tò tí ọmọbìnrin náà ń gbé sórí òpó Instagram rẹ̀. èyí ló mú káwọn ayé fura pé àfàìmọ̀ ni Priscilla kò ní di olórùka láìpẹ́. wọ́n ló jọ pé ó ti pàdé olólùfẹ́ kan tí yóò já òdòdó rẹ̀ lágbàlá ìyá rẹ̀. ní nǹkan bíi ọ̀sẹ̀ kan ṣáájú àsìkò yìí ni Priscilla ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ kan sójú òpó Instagram rẹ̀. ó ní ayé ẹni o, ohun tó bá wù ẹ́ ni kó o ṣe. ó sì kọ ọ̀rọ̀ míì sábẹ́ fọ́tò dúdú náà pé ọmọ yìí ti di olólùfẹ́ nìkan. bẹ́ẹ̀ gan sì lọ̀rọ̀ ọ̀hún padà já sí nígbà tó di ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2024 tá a wà yìí. ọjọ́ náà ni ọkọ àfẹ́sọ́nà Priscilla fojú hàn dé. ọkùnrin òǹkọrin tàkasúfèé ọmọ bíbí orílẹ̀-èdè Tanzania lọmọkùnrin náà, Juma Jux. òun ló ti ń pa kúbẹ́kúbẹ́ pẹ̀lú ọmọ Iyabọ Òjó lábẹ́lẹ̀. ọkùnrin yìí ló kọ orin tí wọ́n pe àkọlé rẹ̀ ní ṣúgà láìpẹ́ yìí. orin náà sì gbajúmọ̀ lágbo àwọn tó fẹ́ràn hip hop dáadáa. ṣé inú ẹni kì í dùn ká pa á mọ́ra? Iyabọ Òjó fúnra rẹ̀ ló gbé fọ́tò tọkọ-tìyàwó lọ́la náà sójú òpó ayélujára rẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn. fọ́tò oríṣiríṣi ni. ó sì kéde pé JP túmọ̀ sí Juma àti Priscilla, mo nífẹ̀ẹ́ yín méjèèjì o. ó sì fi àmì ìfẹ́ méjì síbẹ̀. ó tún kọ ọ̀rọ̀ ṣókí míì pé mo máa di ìyá ìyàwó láìpẹ́ láì jìnnà. lọ́gán tí Iyabọ Òjó táwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní ìyá ọmọ ọbabìnrin tàbí queen mother lédè ìbò ti ṣe ìkéde yìí, làwọn onítìátà ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ ti ń kí i ní mẹ́sàn-án mẹ́wàá, tí wọ́n sì ń súre fún un pé ó kú oríire àti pé ayọ̀ náà yóò bá a kalẹ̀, yóò sì rí èrè níbẹ̀. ọ̀kan nínú àwọn onítìátà tí kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra ni Mercy Aigbe. ó kọ ọ̀rọ̀ sábẹ́ ìkéde náà. ó ní bẹ́ẹ̀ ni o, wọ́n ti mú ọmọbìnrin mi lọ. a kú oríire ìfẹ́ mi Priscilla àti àna wa Juma Jux. a fi tìfẹ́tìfẹ́ gbà yín tọwọ́ tẹsẹ̀. àwa ò kì í fi àwọn ọmọbìnrin wa ṣeré o, àmọ́ a fọkàn tán ẹ. mo gbàdúrà kí ẹ̀yin méjèèjì máa ṣàṣeyọrí nínú àlàáfíà, ayọ̀, ẹ̀rín àti ìbùkún tí kò lópin. ó tún sọ pé sí ìwọ Iyabọ Òjó, mo kí ẹ kú oríire o ọ̀rẹ́. ó ṣe dáadáa gan, mo sì fi ẹ́ yangàn. ọ̀rẹ́ ìyàwó ti dé o. lórí ìkànnì Priscilla ìyàwó lọ́la, ọ̀rọ̀ náà kò yàtọ̀. tìdùnnú lọmọbìnrin apọ́nbépo rẹ̀ náà fi gbé àwọn fọ́tò òun àti àfẹ́sọ́nà rẹ̀ sójú òpó ayélujára rẹ̀. wọ́n jọ wọ aṣọ gíní tó ń dán bí ẹ̀yìn aáyán aláwọ̀ pupa tó rẹ̀ dòdò kan. bẹ́ẹ̀ nìyàwó mú abẹ̀bẹ̀ ìgbàlódé tí wọ́n kọ orúkọ rẹ̀ sí lára dání. bí ọkọ ìyàwó ṣe ń rẹ́rìn-ín ẹ̀yẹ, bẹ́ẹ̀ nìyàwó náà ń bóyín kẹ́, tí ayọ̀ sì hàn lójú àwọn méjèèjì. Priscilla sì kọ ọ̀rọ̀ ṣókí sábẹ́ fọ́tò náà. ó ní olólùfẹ́ mi, ó sì fi àwọn àmì ìfẹ́ síbẹ̀. gbajúmọ̀ onítìátà míì Mercy Johnson ní ó kú oríire o ìyá ìyàwó. Angela Okore ní tiẹ̀ kọ síbẹ̀ pé mo bá yín yọ̀ o àǹtí Alice, ìsopọ̀ ìyá dalẹ̀ o. àwọn méjèèjì bá ara wọn mu dọ́ba.
mo bá yín yọ̀, ẹ ò ní kábàámọ̀ lórí wọn o, àmín. Bímbọ́ Ṣìn sọ pé Olúwa yóò bá yín rìnrìn àjò ìfẹ́ yìí o, onítèmi, ó rẹwà láti rí ẹ̀yin méjèèjì. Onítíátà míì Nkechi Blessing Sunday ní inú mi dùn gidigidi sí èyí. Bùkúnmi Olúwaṣínà ní tiẹ̀ sọ pé ẹ kú oríire o, Ọlọ́run ti bùkún ìrìn àjò ìfẹ́ yín o. Àkàkà tán ni àwọn olólùfẹ́ Iyabọ̀ àti ọmọbìnrin rẹ̀ tí wọ́n kọ ọ̀rọ̀ ìdùnnú sí wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n rọ̀jò àdúrà ní ọlọ́kan-ò-jọ̀kan, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìkìlọ̀ làwọn míì kọ ṣọwọ́ sí ọmọbìnrin náà. Wọ́n ní ilé ọkọ, ilé ẹ̀kọ́ ni. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún Ìta Fàájì.